jẹ́ akíra wa kákíra wa ọmọ Yorùbá ẹ jẹ́ abára wa yọ̀ ṣẹ̀ṣẹ̀ kábára wa jó àwa ọmọ Yorùbá ti gòkè àgbà o. ọmọ aráyé sọ wọ́n sọ kiri àwọn pẹ̀gàpẹ̀gà ṣẹ́nu bọ́ọ̀lì wọ́n sọ kiri wọ́n lọ́jọ́ ní Yorùbá wọ́n lálẹ́ ní Yorùbá láì fẹ́nu ìwọ náà Yorùbá pa Yorùbá dé Yorùbá wọlé ọ̀tá lulẹ̀ olúwo Yorùbá fojú ọ̀tá gbolẹ̀ olúkú ìgbà yìí lọ́la àwa mọ̀ ọ̀pá ọ̀gá bẹ̀rẹ̀ àwa ọmọ Yorùbá ti gòkè àgbà o. Sọpọ̀lẹ̀ ni wá kó wá wo bí ilé tí ń jóná bí pápá kó wá wo bí mọ́tò tí ń jóná bí pápá kó wá wo bí ènìyàn tí ń yọ̀rọ̀dọ̀ bí àkàrà ẹ̀wẹ́ tiẹ̀. Kó takuru. ẹ̀wẹ́ tiẹ̀. Kó yọ̀rọ̀dọ̀. ẹ̀wẹ́ tiẹ̀. Kó takuru. ẹ̀tún bá mi wẹ́ tiẹ̀. Kó yọ̀rọ̀dọ̀. Ìgbà yìí lọ́jọ́ àwa mọ̀ ọ̀pá ọ̀gbà gbẹ̀rẹ̀ àwa máa bá Olódùmarè lólùgbèjà o àwa ọmọ Yorùbá ti gòkè àgbà o. ó lé ju tí wọ́n lọ o ẹ̀dá wa máa ló mú wọn o àwa ti jàjàyè ẹ̀jẹ̀ ọ̀tá làwa tẹ̀ mọ́lẹ̀ o láfi ṣètùtù àlátòní lọ òkè la ó máa wà o òkè la ó máa wà o látòní lọ òkè la ó máa wà o títí ayé o òkè la ó máa wà o aga jù wọ́n lọ. Òkè la ó máa wà o. Ẹ bẹ̀rẹ̀ ijó yá. Òkè la ó máa wà o. Látòní lọ. Òkè la ó máa wà o. Aga jù wọ́n lọ. Òkè la ó máa wà o. Látòní lọ. Òkè la ó máa wà o. Aga jù wọ́n lọ. Òkè la ó máa wà o. Aga jù wọ́n lọ. Òkè
ẹ kú dédé àsìkò yìí gbogbo ẹ̀yin ojúlówó ọmọ Yorùbá, ẹ̀yin olólùfẹ́ Ọmọlúkà Great TV káàkiri àgbáńlá ayé. Mo kí yín lọ́mọdé lágbà, lọ́kùnrin lóbìnrin, lónílé lálejò, gbogbo yín pátápátá ni mo kí. Gbogbo ẹ̀yin olólùfẹ́ òdodo, gbogbo ẹ̀yin tẹ́ dúró ti òtítọ́ tó jẹ́ pé òtítọ́ lẹ́yìn dìmú ní gbogbo ìgbà, mo kí gbogbo yín pátápátá. A kú ọjọ́ ìsinmi òní, gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé kò kì í sábà ń wá pé kí a ṣètò lọ́jọ́ Sunday, ṣùgbọ́n Yorùbá ní a gbọ́dọ̀ finá sórí òrùlé sùn. Ohun tó ń ṣẹlẹ̀ a gbọ́dọ̀ jẹ́ kẹ́ ẹ máa gbọ́ lóòrèkóòrè ní ìgbà dé ìgbà. Ìdí nìyẹn tí a ṣe tètè mú ètò yìí wá. Kí dẹ̀ wá ṣe èmi nìkan ni mo tiẹ̀ wá sórí ètò lénìí. Mo ní àlejò pàtàkì pẹ̀lú mi lórí ètò. Bàbá wa ni wọ́n jẹ́ nínú ìrìn àjò Yorùbá Nation, nínú ìjàngbara yìí bí ọmọ Yorùbá ṣe máa bọ́ nínú ìgbèkùn tí wọ́n ti há sínú ẹ̀ látọdúnbọ́dún. Bàbá wa yìí aṣíwájú gidi ni wọ́n nínú ìrìn àjò òmìnira ọmọ Yorùbá. Táwa dẹ̀ ti rí wọn, tá ti rí pé lótìtọ́ àti òdodo pẹ̀lú inú kankan ni wọ́n fi ń rin ìrìn àjò náà. Bó bá tó àkókò á gbé wọn wọlé nísẹ̀yìn láì fi àkókò ṣòfò. Wọ́n ti wà pẹ̀lú wa, kì í ṣe pé wọn ò tí ì sí pẹ̀lú, àwọn ti wà pẹ̀lú wa. Ṣùgbọ́n kàn fẹ́ fi àsìkò yìí rọ gbogbo ẹ̀yin olólùfẹ́ wa ní pé ẹ bá wa pín ètò yìí. Ẹ̀yin tẹ́ ń wò wá ní Facebook, ẹ̀yin tẹ́ ń wò wá ní TikTok, ẹ̀yin tẹ́ ń wò wá ní YouTube, ẹ bá wa pín ẹ̀rí pòórìn. Àwọn àṣírí ọ̀rọ̀ tẹ́ ẹ̀ tí ì gbọ́, ẹ súnmọ́ bí ẹ wá nǹkan fìdílé, ẹ jòkó dáadáa, ẹ pàtàkì ara yín, kẹ́ ẹ fetí sílẹ̀, kẹ́ ẹ gbọ́ ìyá ọ̀rọ̀, kẹ́ ẹ gbọ́ ògidì ọ̀rọ̀. Bẹ́ẹ̀ bá dẹ̀ ṣe ń gbọ́ táwọn bàbá wa ń wọlé, ẹ máa bá wa kí wọn nínú kọ́mẹ̀ntì, ẹ máa kí wọn, ẹ máa kí wọn káàbọ̀. Ọmọlúkà ni mò ń jẹ́, ọmọ wọn lákòókò, ọmọ aṣàkókò yìgbò, ọmọ arógun má sá, ọmọ arógun má ṣojo. Ó dúpẹ́ lọ́wọ́ gbogbo yín lẹ́ẹ̀kan sí. Ẹ jẹ́ ń gbé bàbá wa wọlé kí n má fàsìkò ṣòfò. Ẹ jẹ́ wọ́n wá ní TikTok, ẹ máa gbóhùn wọn kétékété bí mo bá ṣe ń gbé wọn wọlé. Tó bó ṣe rí òun lẹ ti rí yẹn o. Wọ́n ti darapọ̀ mọ́ wa. Odù ni wọ́n iṣẹ́ àìmọ̀fólókò. Ọ̀pọ̀lọpọ̀ yín lẹ ti ń gbórúkọ wọn, ọ̀pọ̀lọpọ̀ ń gbórúkọ wọn, wọn ò mọ̀ wọ́n. Ọ̀pọ̀lọpọ̀ mọ̀ wọ́n, wọn ò mórúkọ wọn. Ọ̀pọ̀lọpọ̀ mọ̀ wọ́n dẹ̀ mú orúkọ wọn, wọ́n dẹ̀ ń rí àwọn fúnra wọn. Ọ̀pọ̀lọpọ̀ ò dẹ̀ gbórúkọ yẹn rí, wọn ò dẹ̀ rí wọn rí náà. Lénìí ẹ máa gbọ́ àwọn ọ̀rọ̀ tí Ọmọlúkà gan ò tiẹ̀ lè sọ tàbí tí mi gbọ́, ẹ máa gbọ́ lẹ́nu àwọn bàbá wa lénìí. Ẹ wo, ẹ jẹ́ kí n kọjá sọ́dọ̀ wọn. Bàbá mi, ẹ kọ́kọ́ bá mi kí gbogbo ọmọ Yorùbá pátápátá, ẹ bá mi kí gbogbo wọn pé wọ́n kú ilé o. Kẹ́dẹ̀ dárúkọ yín fún gbogbo ọmọ Yorùbá láì kù ẹyọ kan kí gbogbo wọn ti ń retí yín, wọ́n fẹ́ gbóhùn yín, ẹ gbóhùn sókè. Mo
Mo kí gbogbo ọmọ Yorùbá nílé lóko, gbogbo ọmọ káàárọ̀ òjíire, lábà, abúlé, nílùú, nírìn àjò, lólú ìlú, káàkiri àgbáyé pátápátá. Mo kí yín ní Amẹ́ríkà, mo kí yín ní Europe, mo kí yín ní Asia, mo kí yín ní Oceania àti Australia, mo dẹ̀ kí yín ní Africa, mo kí yín káàkiri gbogbo orílẹ̀-èdè tá a bá ti wà tó jẹ́ Yorùbá ni wá, ilẹ̀ Yorùbá ni, mo kí gbogbo yín ẹ ṣé. Ẹ tí ì dárúkọ yín fáwọn ọmọ Yorùbá. Orúkọ tèmi ọ̀nà kọ sísàlẹ̀ yẹn, Ọpẹ́olúwa George Akínọlá ni mò ń jẹ́, ọmọ Oǹdó Ẹ̀gbin ni mí. Ọmọ múlà méjì ojú jẹyẹ. Lórí bá ẹ̀fọ́ ẹ̀rọ rí àjọkà amúlò ẹ̀kú ọmọ lágbẹ̀dẹ ìmínẹ̀. Ẹ ṣe orí mi dẹ̀ ń wú bí wọ́n ṣe ń kí ara wọn yẹn ni pé ojúlówó ọmọ Yorùbá ni wọ́n. Ẹ̀rọ ọmọ Yorùbá mi kò mórí kò tiẹ̀ lé kí oríkì ara ẹ̀ débi tó ti fẹ́ kí tẹ́lòmíì. Bàbá mi mo dúpẹ́ lọ́wọ́ yín. This is a very good tí ó yẹ kí àwọn ọmọ Yorùbá ká emulate ni. Ẹ̀yin Ifá Dollar, God bless you. Thank you for the likes and the gift. Thank you so much. Láì fi àkókò wa ṣòfò, ẹ jẹ́ ká kan lu àgbà mi ètò. Bàbá mi ìdí méjì pàtàkì ni a fi pè yín wá sórí ètò lénìí. Ìdí méjì pàtàkì ni àdẹ̀mọ́ pé ẹ̀yin náà la tún lè gbọ́ òdodo ọ̀rọ̀ lẹ́nu ẹ̀. Ìdí tá a ṣe ní kí ẹ bá wa wá nìyẹn. Àná ló yẹ ká ti wá sórí ètò ṣùgbọ́n nítorí pé nẹ́tíwọ́ọ̀kì yẹn ó ń ṣe ségesège, òun la ṣe ní ká lo ọgbọ́n yẹn ká fi wá sí èní, ká fi ṣètò yẹn lénìí. A dẹ̀ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé ẹ sọ bẹ́ẹ̀, ẹ dẹ̀ ṣe bẹ́ẹ̀. A dúpẹ́ lọ́wọ́ yín. Ìdí pàtàkì tá a fi pè yín nǹkan méjì ni. Àkọ́kọ́ nínú ẹ̀ ni ọ̀rọ̀ ṣàríà tó ń jà rìnrìn nílẹ̀ Yorùbá tí wọ́n ń pín káàkiri. Ìkejì nínú ẹ̀ òun ni ọ̀rọ̀ àwọn agbésùmọ̀mí tí wọ́n fojoojúmọ́ tí wọ́n ń wọ ilẹ̀ Yorùbá. A ti pariwo ṣùgbọ́n a rí pé kò sí àtúnṣe. Ó ká àwọn gómìnà lára, wọ́n tún fi rárá wọ́n tún sọ̀rọ̀ síta pé a máa ti fún wa rí o. Ibẹ̀ náà a máa sọ̀rọ̀ ṣùgbọ́n èyí tá a máa kọ́kọ́ sọ̀rọ̀ lé lórí òun lọ̀rọ̀ ṣàríà tó gba ìlú kankan lẹ́nu ọjọ́ mélòó kan pàápàá jùlọ nílẹ̀ Yorùbá. Bàbá mi kí lẹ bá wa rí sí eléyìí? Ṣé ohun tó tọ́ ni ní irú orílẹ̀-èdè tí oríṣiríṣi ẹ̀sìn wà nú ẹ̀? Ṣé ohun tó tọ́ ni láti sọ pé wọ́n fẹ́ máa fi òfin ṣàríà lélẹ̀ ní pàápàá jùlọ nílẹ̀ Yorùbá? Ṣé ṣàríà lọ̀rọ̀ wá kàn báyìí? Ṣé ṣàríà ni gbogbo wàhálà tó ń bá Yorùbá? Ṣé ṣàríà ló kàn? Ṣé ṣàríà ká máa gbé ṣàríà bá ṣe ń gbégbá ọtí? Ṣé ìyẹn ni nǹkan tí àrùn tó bá wa àti ìṣẹ̀lẹ̀ tó jálù wá? Ṣé ọ̀rọ̀ ṣàríà ló kàn? Táwọn kan wá ń sọ pé wọ́n gbé ṣàríà wá sílẹ̀ Yorùbá. Ẹ má gbàgbé àwọn tó ń ṣe ẹ̀sìn mùsùlùmí nílẹ̀ Yorùbá tọ́jọ́ ọmọ Yorùbá wọn ò fẹ́ ṣàríà o. Àwọn tó ń fẹ́ ṣàríà tó ń gbé ṣàríà yẹn bọ̀, àwọn Fúlàní tó ń fẹ́ fi èrú gbàbùkún, tó ń fẹ́ fi ẹ̀sìn gbalẹ̀, àwọn náà ń ṣe ètò ṣàríà o, tó wá ń lo àwọn agbẹ̀yìnbẹ́bọjẹ́ láàrin wa, láàrin Yorùbá. Torí ẹ̀sìn yẹn náà fẹ́ fi wọlé. Wọ́n ti fi wọlé tẹ̀tẹ́lẹ̀ náà fi wọlé nílọrin. Tí a fi lù sí lọrin títí dàárọ̀ ọ̀la báyìí. So political Islam là ń pè é. Is not the normal Islam tí gbogbo Yorùbá mọ̀. Àwọn ọmọ Yorùbá tó jẹ́ mùsùlùmí, gbogbo wa la mọ̀ pé lágboolé kọ̀ọ̀kan mùsùlùmí wà ń bẹ̀, kìrìsìtẹ́nì wà ń bẹ̀, oníṣẹ̀ṣe wà ń bẹ̀. Ẹ jẹ́ kí n fara mi ṣàpèjúwe. Nílé ìyá mi lápá apá bàbá wọn Muslim ni wọ́n. Muslim ni wọ́n gédégbé. Wàá gbọ́ Rasaki, wàá gbọ́ Sikira, cousins mi ni gbogbo wọn. Ní ọ̀dọ̀ tiwa lọ́dọ̀ bàbá tèmi Kristẹni ni ẹ̀sìn tá a jogún bá. Ẹ máa gbọ́ orúkọ Ṣẹ́gun,
Rufus irú orúkọ mi tó wà ń bẹ yẹn ibùdó máa fẹ́ sọ orúkọ yẹn ni George torí pé bàbá mi wọ́n bí sílé Kristẹni ni ó dẹ̀ fẹ́ sọ pé òun náà ń gbọ́ ń pa ẹ̀ ń gbà yẹn ṣùgbọ́n ẹ̀sìn gbogbo ẹ̀ àti mùsùlùmí o àti Kristẹni o ẹ̀sìn àjòjì ní eléyìí tá a bá ń bí báyìí eléyìí tá a bá tó jẹ́ pé ìṣẹ̀dálẹ̀ Yorùbá ní ìyẹn ni eléyìí tá a bá láyé ẹ̀sìn àbáláyé Ifá olókun asọ̀rọ̀dayọ̀ ẹlẹ́rìí ìpín atórí ẹni tí ò sún wọn ṣe ẹni tó bá ń dẹmọ náà ìsìn nǹkan tá a bá ń lẹ̀ ó ti ṣàpòyà kọ́ ni ṣùgbọ́n ìyẹn náà wà ń bẹ̀ tó bá ti di ìgbà Christmas gbogbo àwọn mùsùlùmí gbogbo àwọn oníṣẹ̀ṣe tó yẹ pé gbogbo àìkankan náà ni torí orúkọ bàbá mi àwọn bàbá ńlá bàbá Ògúntúsì náà ń jẹ́. Bẹ́ẹ̀ ni. So gbogbo wa a máa gbóúnjẹ lọ fún wọn wọ́n á dẹ̀ gba oúnjẹ tayọ̀tayọ̀ wọ́n á dẹ̀ jẹ wọ́n á dẹ̀ jẹ àwọn mùsùlùmí àárín wa àwọn Síkírà àwọn Rasaki àwọn cousins wọ́n á tún gbóúnjẹ wá fún wa ń gbà iléyá àwa náà gbà á jẹ. ẹ dẹ̀ mọ̀ pé ìlú Oǹdó Ògún festival original festival ni tẹ́ pé gbogbo ìlú yẹn máa nù títí ní Ògún festival l'Oǹdó wọn kì í fọwọ́ rọ sẹ́yìn kí ni díẹ̀ torí pé alágbẹ̀dẹ ni Ògún ní Oǹdó fi di olówó iṣẹ́ alágbẹ̀dẹ sí iṣẹ́ Ògún ni so gbogbo àwọn drivers gbogbo àwọn oníṣẹ́ irin oníṣẹ́ ìbọn nǹkan kan àwọn ọdẹ wọn máa celebrate Ògún ni tó bá yẹ ti ń ṣe Ògún yẹn gbogbo aláàtú máa jọ àbẹ́tàjọ máa jọ ṣe so láàrin Yorùbá kò síjà ẹ̀sìn so kò lè jẹ́ ìkànnù wa lára wa ló máa sọ pé òun gbé ẹ̀sìn kan òun gbé apá ẹ̀sìn kan pọ̀ tó yàtọ̀ sí nǹkan tá a ti gbà for centuries tá a ti ní Islam ẹ má gbàgbé kí ṣe Fúlàní ló gbé Islam wá sí ilẹ̀ Yorùbá o. ẹ bá sọ bẹ̀ yẹn dáadáa torí ọ̀pọ̀lọpọ̀ ní òtí ẹ̀ yé wọn ò mọ̀ wọ́n gbàgbé pé àwọn Ọya ló gbé wá. no ẹ̀sìn Mali náà ń gbà lẹ́kọ̀ọ́ àmì náà ń gbà ní north náà ti ẹ̀sìn láti ìlú Mali náà gbà wá kì í ṣe Fúlàní ló gbé wá. lẹ́kọ̀ọ́ ń bì báyìí àwọn Turkey Istanbul náà ti gbé ẹ̀sìn Islam wá ṣé Fúlàní ló gbé Islam dé Lagos Island ni. nẹ́tíwọ́ọ̀kì ooo. Bẹ́ẹ̀ bá ń gbọ́ wa bàbá mi nẹ́tíwọ́ọ̀kì yẹn ti ó ṣe é sí padà. ṣùgbọ́n àwọn ọmọ Fúlàní dé lórí ẹ̀kọ́ ní ṣe ẹ̀sìn yẹn kò dáa tó wọ́n láti gbé báyìí irọ́ ni o. ẹ bá rí lẹ́yìn sí gbogbo ilẹ̀ Haúsá ó ti di ti Fúlàní. ẹ lè rí ẹni àkọ́kọ́ tó jẹ́ pé ó jẹ́ olórí ìlú nílẹ̀ Haúsá tó jẹ́ Haúsá Fúlàní ní gbogbo wọn. ẹ dárúkọ gọ́vùnà kan tó jẹ́ pé ní gbogbo state tá a ti ń sọ yìí the 12 states tó ti ní sàríà ẹ dárúkọ gọ́vùnà kan tó jẹ́ pé Haúsá ni they are Fúlàní. so political Islam ni wọ́n ń gbé bọ̀ láti confuse àwọn èèyàn wa wọ́n ń gbé bọ̀ láti dá ogun lẹ̀ nílẹ̀ Yorùbá wọ́n ń gbé bọ̀ láti pa ọmọ Yorùbá ládẹ̀ ti gba ilẹ̀ wa kúrò lọ́wọ́ wa àwa ọ̀dẹ̀ nígbà o ẹni tó bá fẹ́ gbọ́ pé nígbà nígbà ohun tó bẹ́ẹ̀ ni so anyway àtàbá ti rí wọn. tí ó bá rí bí eléyìí gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe ṣàlàyé yìí kí ló wá dé. mi gbọ́ dáadáa o. ok ọ̀dọ̀ yín ni ẹ ṣe kíní yẹn dáadáa lọ́dọ̀ yín. kí ni kí wọ́n á ṣe báyìí mi gbọ́ nǹkan tẹ̀ ń sọ dáadáa ok. àwa dẹ̀ ń gbọ́ yín dáadáa ń bí o. ẹ jọ mọ̀ mọ́ ẹ jẹ́ kí n tún wọ ọ́díò yìí. ẹ kàn tẹ mute kìíní yẹn mute kẹtún on mute. mi ì gbọ́ nǹkan tẹ́ ń sọ ok. ẹ mute kẹtún on mute. hello. yà mo ń gbọ́ yín. mo ti gbé sí speaker phone bẹ́ẹ̀ ó dà yín kó ó ti bọ́ sí i. ṣé ẹ ti ń gbọ́ mi bẹ́ẹ̀ yẹn. mo ń gbọ́ yín clearly báyìí. ok good
so gẹ́gẹ́ bí àlàyé tí mò ń ṣe lọ tí ó bá jẹ́ àwọn Fúlàní ni wọ́n ń pète àti fi ẹ̀sìn yìí wọ́n ti jáde wọ́n máa padà wọlé nsẹ̀yìn wọ́n máa padà wọlé setting yẹn ni ó ń dàrú ọ̀rọ̀ ní ẹ̀ ń gbọ́ tó ń lọ yẹn bàbá tí wọ́n bá wa sọ̀rọ̀ yìí àwọn ọ̀mọ̀ràn ni ọ̀mọ̀ràn tó moyún gbìn nínú ìkarahun mò ń bọ̀ ẹ máa gbọ́ eléyìí. Orílẹ̀-èdè Odùduwà ó sì máa dára orílẹ̀-èdè Yorùbá ó sì máa dùn sí ìlú tọ́lọ́run fẹ́ràn jù tó ń ṣàn fún wàrà àti fún oyin ẹ jẹ́ ká parapọ̀ ká fìmọ̀ ṣọ̀kan a ó rí fún ìmáa dára. A kú bíbí ire o àwa ọmọ Yorùbá a kú ìfọmọnìyàn ṣe a kú ìrọ́jú a kú àmúmọ́ra ẹni egun bá ń lé kó máa rọ́jú bí ti ń rárá ayé ní rárá ọ̀run ìgbà díẹ̀ ló kù táwa ọmọ káàárọ̀ ojíire yóò bọ́ nínú ìgbèkùn tá ó bọ́ lóko ẹrú táwọn aláìkọlà yìí kó wa sí tá ó bọ́ nínú ìdè tí ò jẹ́ kí ìran Yorùbá ó tẹ̀síwájú. Òmìnira Yorùbá ǹjẹ́ ìwọ ti fọwọ́ sí ibi bó bá jẹ́ lótìtọ́ àti lódodo ni ìwọ ń fẹ́ kí ìran Yorùbá ó bọ́ lóko ẹrú. yá bàbá wa tí àgbà lálejò wọn ti padà sáàrin wa ẹ jẹ́ ká gbé wọn wọlé gẹ́gẹ́ bí mo ṣe sọ lẹ́ẹ̀kan. ẹ káàbọ̀ padà bàbá wa. ọ̀rọ̀ àbínú ọ̀rọ̀ ayélujára ẹ̀ ó ní borí bákan. ó ní bó ṣe ń jẹ́ ó yé wa dáadáa. ìbéèrè tí mò ń béèrè lẹ́ẹ̀kan ni wípé tó bá jẹ́ pé àwọn Fúlàní wọ̀nyí ni wọ́n ń pinnu tí wọ́n ń pète àti wá fi ẹ̀sìn túwájẹ lára àwọn ète tí wọ́n ní sílẹ̀ láti lè fi wọlé sí wa lára òun ní ẹ̀sìn tí gbogbo wa dẹ̀ mọ̀ kí ló wá dé tá a wá rí àwọn ọmọ àlè kan nílẹ̀ Yorùbá tó jà wọ́n gangan ni wọ́n wá tẹ́wọ́ gba ṣàríà yìí tí wọ́n tẹ́wọ́ gba gbogbo tó ṣẹlẹ̀ yìí báwo kí lẹ wá rí sọ sáwọn wọ̀nyí ara àwọn mọ́fì ìlú wọn ara àwọn ìmáàmù kan ní Ìbàdàn ara àwọn ìmáàmù kan ní Ọ̀yọ́ ara àwọn kan náà ní Adó tó jẹ́ pé àwọn gangan ni wọ́n ṣàyà gbangba tí wọ́n gba irú ẹ̀ wá kí lẹ rí sọ sírú eléyìí. kò sí ìlú tí ò sọmọ àlè kò sí ìlú náà láyé tí ò sọmọ àlè ọmọ àlè Yorùbá kàn pọ̀ díẹ̀ ní àtijọ́ táláyé ti dáyé ni àwọn agbẹ̀yìnbẹ́bọ́jẹ́ ti wà làwọn ọmọ àlè ti wà. Ẹ wo nǹkan tó sọ pé òun wà ń fẹ́ kí lórúkọ ẹ̀ Múríkì àbí nǹkan Akíntọ́lá wọ́n pọ̀ bẹ́ẹ̀ lọ títì ṣùgbọ́n their days are limited because àwọn ìwọ́rọ́pọ̀ tó ń dáná rú nìyẹn wọn ò lè pẹ́ lórí ilẹ̀ alàyè tó bá ti da ilẹ̀ Yorùbá kò sí bó ṣe máa jẹ́ àwọn kan wà tó yẹ pé wọ́n máa dá wọn lẹ́jọ́ ṣáá ni. Ọlọ́run wa dẹ̀ ní òsùn ó máa dá wọn lẹ́jọ́ because yẹ́n pé Yorùbá ò kí wájọ̀gbọ̀n èèyàn wọn à kí wájọ̀gbọ̀n ẹ̀yà kankan a máa ń wà ní ìrẹ́pọ̀ pẹ̀lú gbogbo èèyàn ni a dẹ̀ máa ń lọ jẹ́jẹ́ wa ni ṣùgbọ́n tó bá lọ tọ́ Yorùbá wàhálà ni o torí tí Yorùbá bá bẹ̀rẹ̀ wọn bọ́ ṣe ń dúró nǹkan tí mò ń sọ fún gbogbo èèyàn nìyẹn. Ẹni tó bá ti tọwọ́ ẹ̀bọ ṣọ́lọ́ kó lọ lo kíní agbéjẹ́ o kán dẹ́kun inú ìwà bàjẹ́ torí ṣàríà ò lè dúró lẹ̀ Yorùbá ẹ gbàgbé ẹ̀ kò lè dúró. ọpẹ́ o àwọn àgbààgbà wa ló ń sọ̀rọ̀ yìí o gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ wa àwọn àgbààgbà ló ń sọ̀rọ̀ yìí kò ní dúró kò dẹ̀ ní dúró bẹ́ẹ̀ náà ni kí wá làwọn ìgbésẹ̀ tẹ́ ń gbé bàbá mi láti rí i pé kò dúró torí àwọn ìlú kan wà tó jẹ́ pé wọ́n ti fi lọ́lẹ̀ ní ìlú Ọ̀yọ́ wọ́n pinnu láti fi lọ́lẹ̀ ṣùgbọ́n nígbà táruwó pọ̀ wọ́n dáwọ́ ẹ̀ dúró a dẹ̀ ń gbọ́ firifiri pé ẹ ti darí àwọn èèyàn lọ́bẹ̀ láti lọ ṣe ìwọ́de láti lè fẹ̀hónú yín hàn pé kò sí tó ń jẹ́ ṣàríà nílẹ̀ Yorùbá lẹ́yìn náà a tún yọ gbọ́ pé wọ́n ti ṣe ìfilọ́lẹ̀ lẹ́yìn pé wọ́n ti ṣe lẹ́yìn wọn ò pariwo ẹ̀ wọn ò jẹ́ kẹ́nìbọ̀dì gbọ́ ìyẹn náà ló mú wọn lọ ṣe léè tí wọ́n ṣe lẹ́kìtì tí wọn ò fẹ́ kẹ́nikẹ́ni mọ̀ ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ tó jẹ́ pé àṣírí wọn pàpà tú jáde kí wá ní ìgbésẹ̀ tẹ́ ẹ̀ ń gbé láti rí i pé ilé yóò wáyé lótìtọ́ àtòdodo torí pé tó bá ti ń kúrò lẹ́kìtì wọ́n ń bọ̀ lóńdó state tó bá kúrò lóńdó wọ́n á lọ sọ́ṣun àti ẹ̀ ti gbọ́ pé ó ti wà lọ́ṣun ní Ìwó wọ́n á lọ sóògùn state wọ́n á wọ àwọn ibi tó bá yẹ kán wọ̀
kí ni àwọn ìgbésẹ̀ tẹ́ lérò ipò yẹ ká gbé, kí ni kọ́mọ Yorùbá ṣe, torí dánpẹ́ ṣàríà yìí tó lágbára ni. Ṣàríà yẹn ò lágbára kankan, kò lágbára kankan pátápátá, porogodo kò lágbára. Ṣùgbọ́n ẹ jẹ́ kí n ṣàlàyé nǹkan kan fún yín lákọ̀ọ́kọ́. Kò sí ṣàríà níbi kankan ńlẹ̀ Yorùbá. Lákọ̀ọ́kọ́ kò sí, ariwo náà ń pa, wọ́n kàn ń ṣe ète náà ń dá. Torí nígbà tá a gbọ́ pé wọ́n fẹ́ fi lọ́lẹ̀ ní Ọ̀yọ́, wọ́n ní on the 11th of January wọ́n máa fi lọ́lẹ̀ lọ́yọ́. Àwa bá kó gbogbo àwọn èèyàn wa, ẹ mọ̀ pé àwa ò sí nínú ìjọba. Bẹ́ẹ̀ni. Ṣùgbọ́n a wà nínú àwọn tó jẹ́ pé ó jẹ́ ẹ̀rí ọkàn ìlú. So gbogbo àwọn èèyàn wa la kó lẹ́yìn tá a kó lọ sí Ọ̀yọ́ ní on the 11th yẹn gangan. A wà nílùú Ọ̀yọ́, Ọ̀yọ́ Àtìbà, tá a polongo káàkiri lọ́yọ́ pé Yorùbá kì í ṣe ẹ̀sìn gélápágẹ́lẹ́sẹ̀ o, ẹ̀sìn kó ọmọ obìnrin má kúnlẹ̀ kí màmá ẹ̀, ẹ̀sìn kí ọmọ ọkùnrin má dọ̀bálẹ̀ kí bàbá ẹ̀, ẹ̀sìn gé orígé ẹsẹ̀, ẹ̀sìn kíní penal code tó jẹ́ pé 7th century. 7th century, ẹ mọ nǹkan tó ń jẹ́ 7th century, 600 and something AD ni o. Ló ń jẹ́ 7th century. A dẹ̀ wà ní 21st century nsìn. That is 14 centuries ago, 1,400 years ago. Irú ìdásẹ̀ríà bẹ́yẹn náà fẹ́ gbé wá sí ilẹ̀ Yorùbá ní 21st century. Kò lè work. It will not work. It must not work. Kò lè dúró. Now, nígbà tá a dé Ọ̀yọ́, tá a ṣe gbogbo yẹn, gbogbo ìlú Ọ̀yọ́ mì tìtì, wọ́n gbà wá tọwọ́ tẹsẹ̀. Ní gbogbo ọjà wọn, wọ́n gbà wá tọwọ́ tẹsẹ̀. Níbi ilé ọba, wọ́n gbà wá tọwọ́ tẹsẹ̀. Káàkiri ìlú láti Owódé títí dé gbogbo agbègbè, wọ́n gbà wá tọwọ́ tẹsẹ̀. Ẹ lè gbóòórùn ṣàríà ní Ọ̀yọ́, kò síbi tán gbé lọ. A tún kúrò ń bẹ́ẹ̀, a tún lọ sí Ìbàdàn. Tó jẹ́ olú ìlú Ọ̀yọ́ state. Ìpínlẹ̀ Ọ̀yọ́ state. A tún ṣe conference yẹn tó jẹ́ pé káàkiri àgbáyé lẹ ti gbọ́rò yẹn. Káàkiri àgbáyé gbogbo newspaper organizations, ìwọ ni The Nation o, Tribune o, kí ló gbogbo àwọn kí ló ń pè wọ́n, gbogbo àwọn newspaper tó jẹ́ pé lágbára Guardian, Punch, gbogbo wọn ló wà ń bẹ̀. Ní television houses BIT, BCOX, gbogbo wọn náà wà ń bẹ̀. Àìmọye radio stations to cover. It was all over the news láti on the 15th that she conference. So àwọn ọmọ wa dẹ̀ wá káàkiri láti gbogbo ìgbèríko ilẹ̀ Yorùbá. Ẹ má yẹ ká máa sọ pé South West. Kò sí kan tó ń jẹ́ South West. It's an artificial creation. Yorùbá land. Yorùbá is Yorùbá. Yorùbá land. Gbogbo àwọn ọmọ wa wá láti Yorùbá land. Kwara ni o, Kogi ni o, Delta ni o, everywhere náà ti wá, Edo ni o, títí dé Lagos, Ògùn, Ọ̀ṣun, Oǹdó, Ọ̀yọ́, gbogbo ẹ̀ ló wá síbẹ̀ yẹn tàdéjọ́ fẹ̀hónú hàn pé àwa ò fẹ́ o. Yorùbá kì í ṣe oníjàngbọ̀n o, ṣùgbọ́n tẹ́ bá bẹ̀rẹ̀ ìjàngbọ̀n yìí, Yorùbá ò ní dúró o. Agbára yín ò ní ká. Agbára yín ò ní ká o. 1964 case in point ní Operation Wet tiẹ̀. Gbogbo wa la rántí nǹkan tó ṣẹlẹ̀ ńgbà yẹn. Yorùbá wọ́n tọwọ́ bọ Yorùbá lẹ́nu ni. Ìgbà tó ń dẹ̀ tọwọ́ bọ Yorùbá lẹ́nu tán, tájú Yorùbá dẹ̀ sọ pé ẹ dẹ́kun ilé ìtàn ìtàn ìṣe, ẹ dẹ́kun ilé ìtàn ìṣe. Ìgbà tó yá wọn lọ ti olórí wa mọ́lé. Ìyẹn bàbá wa Fẹ́mi Awólọ́wọ̀. Ẹ release olórí wa, ẹ release wọn ò fẹ́ gbọ́. Ìgbà tí wàhálà bẹ̀rẹ̀, apá wọn ò ká mọ́, wọ́n bẹ̀rẹ̀ sí pariwo ni. Wàhálà yẹn ló lead sí civil war. Ló lead sí àwọn coup 1966 January. Coup 1966 July and the Civil War. Civil War yẹn ló lead sí gbogbo army takeover and bí army takeover lọ́hùn. Gbogbo rọ̀tìrọ̀tì yẹn ò tí kúrò lẹ́dẹ̀ ní. Ẹ jẹ́ kí n tún rán wọn gbogbo yín létí again. Ní 1993, wọ́n ní kó contest for presidential election. Ìgbà tó contest, ọmọ Yorùbá ló win. Wọ́n ń porúkọ bàbá wa yẹn ní
Moshood Kashimawo ọlá ń bí wọn nínú Abíọ́lá ó win hands down gbogbo ìlú ló mọ̀ gbogbo àgbáyé ló mọ̀ wọ́n ní ó tí o àwọn Fúlàní náà ni wọ́n lọ àwọn military yẹn gbà yẹn wọ́n ní they will never allow a Yorùbá man to rule over them nínú tàdé sọ pé àjọ nípanú ẹ ní allow Yorùbá man lọ́rọ̀ kan ṣe àwọn ò jẹ́ kí Abíọ́lá kó exercise mandate ẹ̀ ok Abíọ́lá dẹ̀ ní òun lòun ní mandate tó dẹ̀ sọ ó kọ́ fún gbogbo àgbáyé wálé wọ́n wá arrest ẹ̀ tán wọ́n pa sí ẹ̀wọ̀n ńgbà tó ń pa sẹ́wọ̀n Yorùbá yarí wàhálà yẹn ọdún 5 gbáko ló fi jà rànràn yìí mo ń sọ gbogbo eléyìí fún yín pé as a pointer in history kí gbogbo Yorùbá mọ nǹkan tó ń ṣẹlẹ̀ torí ìmí ìná ń gbèrò ẹ̀ yóò máa ṣẹlẹ̀ ní táwọn bá dẹ́kun ó máa ṣẹlẹ̀ now lẹ́yìn ìgbà tí wàhálà yẹn ọdún 5 ni gbogbo Nàìjíríà fi di pariah nation tí Yorùbá gbógun ti gbogbo Nàìjíríà tí ò sẹ́ni tó lè ní owó kankan wọlé ìgbádùn òsì ọ̀ǹtì tán sọ pé òkè o òtán wá bẹ̀bẹ̀ tó wá sọ kí Yorùbá méjì ó jẹ́ pé àwọn nìkan náà máa contest fún the next presidential election yìí láfi rí Olúfàlàyé Chief Olúfàlàyé àti Ọbásanjọ́ tán fi gbé wọn jáde púpọ̀ ọmọ Yorùbá méjì. So nǹkan tó yẹ kó ń ṣe ń sìn ni pé kó má jẹ́ kí wàhálà yẹn bẹ̀rẹ̀ torí tó bá bẹ̀rẹ̀ wọn ò lè kápá ẹ̀ mo tún sọ lẹ́ẹ̀kan sí Yorùbá ò kì í jà o ṣùgbọ́n tẹ́ bá tọ́ bọ̀ alẹ́ nu àgèjẹ gbèjú bẹ́ẹ̀. ẹ ṣé bàbá mi ẹ ṣeun bàbá wa architect George Akínọlá àwọn ni wọ́n wà pẹ̀lú wa tí a ti ń fi ọ̀rọ̀ jomi tó rọrọ̀ láti bẹ̀rẹ̀ ètò wọ́n dẹ̀ bá wa ń sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ bó ṣe ń lọ ní ilẹ̀ Yorùbá pàápàá jùlọ lórí ọ̀rọ̀ Sharia àti àwọn ohun bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tí ó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ tí mo bá gbọ́ yín yé bàbá mi a gbọ́ pé ó ṣeé ṣe kí àwọn ìwọ́de kan kí ó tún wáyé láìpẹ́ ṣé ẹ sì ní lọ́kàn láti ṣe ni torí a gbọ́ pé wọ́n ní àwọn ọba ti kóra jọ ní ìpínlẹ̀ Èkìtì tí wọ́n dẹ̀ ti wọ́gi lé Sharia pé kò sí ní tó jọ pé kò lè fẹsẹ̀ múlẹ̀ ní ìpínlẹ̀ Èkìtì síbẹ̀ náà ṣé ẹ sì ní lọ́kàn láti ṣe ìwọ́de yìí ni so that gbogbo àwọn ọmọ Yorùbá tí wọ́n ń gbọ́ wa pátápátá wọ́n á lè prepare sílẹ̀ bóyá láti darapọ̀ tàbí bóyá kán sì ṣẹ́ra ronú ni kí ni èròǹgbà yín lórí eléyìí. Ọmọlúkà bàbá mi Ọlọ́run a máa tọ́jú ẹ Ọlọ́run ajẹ́ ìgbé kíṣẹ́ ẹ máa gbòòrò sókè. àṣẹ Èdùmàrè. o ò ní tẹ́ o. àmín àṣẹ Èdùmàrè. o ò dẹ̀ ní kábàámọ̀. àmín yóò gbogbo Yorùbá ò dẹ̀ ní kábàámọ̀. àmín àṣẹ. kẹ́rí pátápátá là á fọ́jú kùnàkùnà là á dẹ́tẹ̀ ojú àfọ̀fọ́ tán ìjà ló máa dálẹ̀. ṣe rí i pé wọ́n ní pé àwọn government of the day pé wọ́n ti sọ pé Sharia ò sínú kíní criminal code penal code Èkìtì state bla 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 ok a rí i pé commissioner kan jáde ó sọ bẹ́ẹ̀ wọn ò ṣe sọ gbogbo yẹn tẹ́tẹ́lẹ̀ nígbà tó ti rí i pé wọ́n sì tìyẹn wọn ò ṣe sọ anyway gbà tó yá tún rí i pé ewé of Adó Èkìtì òun náà tún jáde pé òun pe imam òun pe chief imam òun pe àwọn kan pé kíní kan kò lè sí Sharia l'Èkìtì à ń gbọ́ ni kò tí ì tó àwa la nílùú àtọba àti gómìnà wọ́n ń ṣiṣẹ́ fún wa ni àwa la nílùú a dẹ̀ ń sọ pé a fẹ́ Sharia yìí so a fẹ́ kàn mọ́lẹ̀ ni òun la fi ń bọ̀ l'Èkìtì à ń bọ̀ l'Èkìtì a dẹ̀ fẹ́ sọ fún gbogbo ọmọ Èkìtì àti gbogbo ọmọ Yorùbá nílé lóko pé ìlú Yorùbá ilẹ̀ Yorùbá kì í àgbà Sharia nínú gbogbo nǹkan tá à ń sọ ṣé àwọn pa àwọn ọmọ Èkìtì tó jẹ́ Muslim ògbóǹtarìgì ni wọ́n nínú nǹkan tá à ń sọ tó ń sọ pé wọ́n fẹ́. bẹ́ẹ̀ ni. so kì í ṣe pé bóyá àwọn kìrìsìtẹ́nì àbáwọn oníṣẹ̀ṣe náà sọ pé wọ́n fẹ́ a ní gbogbo wa Yorùbá ti pẹnu pọ̀ àfẹ́ nǹkan tó ń jẹ́ àfẹ́ gbọ́. so pé ọba sọ gómìnà sọ wọ́n sọ tiwọn nìyẹn torí lójú tiwa wọn ò ṣiṣẹ́ wọn tó
ṣùgbọ́n inú wa dùn pé wọ́n sọ torí àwa la prod wọn àwa la ta wọn lólobó inú wa dùn pé wọ́n sọ a kàn fẹ́ kó jẹ́ pé wọ́n kí n sọ lóyìnbó that their reaction is faster or that they are able to be preemptive kí irú kan báyìí tó jáde síta ló yẹ kán ti sáré paná ẹ̀ pàpàpàpà kì í ṣe àwọn ló ṣe máa pariwo kiri kẹ̀ tó ṣe mọ nǹkan tó yẹ kẹ́ ṣe. So à ń bọ̀ lẹ́kìtì o à ń bọ̀ lẹ́kìtì in fact ọ̀rọ̀ lẹ́gbẹ́ yẹn o gbogbo ẹ̀yin ojúlówó ọmọ Yorùbá lẹ́kìtì ẹ̀yin tẹ́ ẹ fẹ́ kí gé ọwọ́ yìí ọmọlúkà ìjọba bínú gbogbo àwọn ọmọ wa lẹ́kìtì kì í ṣe pé à ń bọ̀ lẹ́kìtì gbogbo àwọn ọmọ lẹ́kìtì ló ti gbáradì fún ọ̀rọ̀ yìí so àwọn náà máa jáde àwọn kan ń lọ bẹ̀ a fẹ́ lọ support wọn ni. ó ti dà ejùbá ọ̀rọ̀ lẹ ti gbọ́ yẹn gbogbo ẹ̀yin ọmọ Èkìtì pátápátá nílé lóko ẹ̀yin tẹ́ ẹ ti gbọ́ tẹ́lẹ̀ ẹ tún ti gbọ́ bẹ́ẹ̀ yẹn ẹ múra sílẹ̀ à ń bọ̀ a máa communicate a ju ọjọ́ yẹn a jù síra wa àfẹ́ kan sọ so a máa múra tí gbogbo wa tó máa tàn ó dàbí okùn aláǹtakùn ní gbogbo ẹ máa tàn káàkiri ńsìn ìjọ tá a bá máa jáde ẹ ṣé bàbá mi ẹ ṣé àgbàjú yín dà ẹ jẹ́ kí n wá yàbàrà sí ibi ọ̀rọ̀ ọ̀nà táwọn alákatakítí ń gbà wọlé Yorùbá ó jọ gàté kò jọ gàté ó fẹsẹ̀ méjèèjì ń tiro àti èyí tí a kọ́kọ́ wí àtẹ́lẹ̀ náà méjèèjì ló fara pẹ́ra wọn náà a rí i pé lójoojúmọ́ ní kẹ̀tíkẹ̀tíkẹ̀tí làwọn ọkọ̀ ńláńláńlá ni wọ́n ń kó àwọn èèyàn wọlé Yorùbá mo ń sọ pé ilẹ̀ Yorùbá kì í ṣe ìpínlẹ̀ Ondo nìkan kì í ṣe Èkìtì nìkan kì í ṣe Ọ̀ṣun nìkan kì í ṣe Ọ̀yọ́ nìkan kì í ṣe Ògùn nìkan kì í dẹ̀ ṣe Èkó káàkiri ilẹ̀ Yorùbá ni wọ́n ń kó wọn wọlé lójoojúmọ́ ìdánilójú dẹ̀ wà pẹ̀lú àwọn ìwádìí wípé àwọn tí wọ́n ń wọlé wọ̀nyí àwọn oníjàgídíjàgan ni wọ́n láìpẹ́ yìí wọ́n mú àwọn kan ní Iléṣà níbi tán ti ń ṣe practice bọ́ǹbù tán fẹ́ lọ fi bọ́ǹbù àwọn èèyàn wọ́n mú wọn àṣírí wọn tú bẹ́ẹ̀ àtẹlẹ́yìn tí gọ́vnà fúnra ẹ̀ pariwo síta bàbá mi ẹ̀yin gẹ́gẹ́ bí ìkan gbòógì nínú àwọn àgbààgbà nílẹ̀ Yorùbá kí lẹ lérò pé ó ń ṣẹlẹ̀ torí lójú àwa ọ̀dọ́ ìyá rí pé àwọn àgbààgbà wa tí wọ́n ń gbẹnu sọ fún wa wọ́n fọwọ́ lẹ́rán ni wọn ò sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yìí kí lẹ lérò pé ó ń ṣẹlẹ̀ bàbá mi kí lẹ fẹ́ ká ṣe kí ni kó ṣẹlẹ̀ over to you sir. Igi gangan má gún mi lójú òkèèrè láti wò tó ṣe bí òwe èèyàn wa ṣe rí Yorùbá wọ́n ní ológbò tó sùn bí ọ̀lẹ ohun tó máa jẹ ló ń wà. ṣe rí lójú àwọn kan Yorùbá ò sọ̀rọ̀ Yorùbá ò ṣe okay àti for the past láti 2015 náà ti ń kó àwọn èèyàn wọlé tó ń kó Fúlàní wọlé not Fúlàní from Northern Nigeria nìkan ló ń kó Fúlàní from 18 West African countries tó ń kó wọn wá sílẹ̀ Yorùbá. ẹjọ́ tó rọ Ọlọ́run kí náà fẹ́ wá ṣe iṣẹ́ náà wà ní àbọ̀n fẹ́ wá wọ́n fẹ́ máa bá wa tayò kó máa kó wọn wọlé ẹ̀rín pa wá ni ìdí ẹ̀tẹ́rìn fi ń pa wá ni pé wọ́n ní òròmọdìẹ pé kó má lọ sáàtàn wọ́n ní wọn ò jẹ́ kó wọ́n ní kó má lọ kú ní àtàn wọ́n ní wọn ò jẹ́ kó lọ jẹun láàtàn yẹn okay ó fẹ́ kú ni àbọ̀rọ̀ nìyẹn ẹ jẹ́ kó máa wọlé tọ́ máa dá wàhálà lẹ́yìn bí wọn ò ní jáde ẹ jẹ́ ká dá ọ̀rọ̀ yẹn lẹ́bẹ̀ẹ́ yẹn torí wọ́n fẹ́ wá dá wàhálà lẹ́yìn bí ni it is a plan wọ́n fẹ́ wá dá wàhálà lẹ́yìn Yorùbá ni ẹ bá mo dé òkùnkùn mọ́ ikùn jọ́kùn báyìí ṣe rí òkùnkùn mọ́ ikùn tó kọjú sí LASU ní Lagos State University ṣe rí àwọn northerners tó wà níbẹ̀ àwọn ará bíbá ìta ń sọ̀rọ̀ yìí tó bá ka Yorùbá kan wọ́n á ka àwọn ará bíbá mẹ́rin
mo ti sọ fún àwọn èèyàn. Now tí wàhálà bá bẹ́ẹ̀ yẹn náà ẹ̀ má jí nǹkan tó máa ṣẹlẹ̀. Ṣùgbọ́n ó ní ọmọ tó ní bàbá òun ò là ní ẹnu ẹ̀ ló náà wà yẹn. Ṣé ẹ rò pé lágbára, ẹ rò pé ẹ ní ẹ lè wá gbalẹ̀ Yorùbá, ẹ máa gbà bọ̀? Ẹ máa bá bọ̀ because nǹkan tí àgbàlagbà fi ju ọmọdé lọ abẹ́ ìwé ló wà. Nǹkan tó bá dẹ̀ rò pé wọ́n fẹ́ ṣe torí a gbọ́, ẹ jẹ́ kí n là á mọ́lẹ̀, a gbọ́ pé wọ́n ń build àwọn cells yẹn ni. Wọ́n ń build àwọn cells yẹn so that tí wàhálà bá ṣẹlẹ̀ wọ́n á pọ̀ jù wá lọ. Ìyẹn ni mo ṣe pa òwe yẹn pé nǹkan tí àgbà fi ju ọmọdé lọ kò ní fi hàn ọ́, kò ní fi hàn ọ́. Jẹ́ kó máa kó wọn bọ̀, jẹ́ kó máa kó wọn bọ̀. Ṣùgbọ́n ìjọ kan ń bọ̀ tọmọ nílẹ̀ máa fẹ́ lulẹ̀ tó kùnkùn máa paradà. Ìyẹn jẹ́ bẹ́ẹ̀. So a fi eléyìí rọ àwọn òṣèlú wa látòrí governors wa títí dé àwọn local government. Ẹ wá nǹkan ṣe sí nísìnyí kó tó di họ́wùhọ́wù. Kó tó pẹ́ jù. Torí eṣinṣin ń jẹ légbò rí sọ sí télégbò bá bẹ̀rẹ̀ sí jẹ eṣinṣin sìn wọ́n máa kígbe o. Ẹ jẹ́ ká tètè wá nǹkan ṣe sí, káwọn tètè lọ wá nǹkan ṣe sí torí agbára wa lọ wọn báyìí. Ẹni tó tẹ̀ jẹ́ president tó tẹ̀ jọmọ ọmọ Yorùbá tó yẹ òun ní president kó máa gbọ́n sìn wọ́n wá nǹkan ṣe sí o. Èyí ṣì ń jẹ légbò o. Télégbò bá bẹ̀rẹ̀ sí jẹ ṣinṣin ní wọ̀nwọ̀nwọ̀n sí wọn ní ó ṣe ń jẹ ṣinṣin báyìí. òkè ọ̀rọ̀ nìyẹn. Ẹ ṣeun bàbá mi. Ìbéèrè tí màá wá béèrè kó tó di pé mo yọ̀ǹda yín láti máa kásẹ̀ ètò yìí nílẹ̀ òun ni mi lè pé níbèrè àmọ̀ràn ni. Ọ̀pọ̀lọpọ̀ gẹ́gẹ́ bí iṣẹ́ tí àwa gbé dání, ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n ń pè wá lọ́tún lósì níwájú lẹ́yìn. Ọmọlúkà ó dàbẹ́ ni pé Yorùbá nation yóò tiẹ̀ ṣe mọ́, kò sponsor mọ́, àgbúrò yín mọ́, dájúdájú kò sí Yorùbá nation mọ́, àwọn leader yín ò tiẹ̀ sọ̀rọ̀, wọn ò ṣe. Ẹ̀yin gẹ́gẹ́ bí ìkan gbòógì nínú ìrìn àjò yìí, ẹ fún gbogbo ọmọ Yorùbá tó ń wò wá, ẹ fún wọn lámọ̀ràn lórí ìrìn àjò Yorùbá nation yìí. Bóyá ó sì ń tẹ̀síwájú ni, bóyá adẹ̀ ti sinmi, bóyá oníkálukú ti kó gbá wọnú ilé, bóyá dandan dẹ̀ ní a máa gbà á pé ó kàn sì rí bẹ́ẹ̀ lásìkò yìí ni. Over to you sir. Ẹ bá gba àwọn ọmọ Yorùbá lámọ̀ràn bóyá Ọmọlúkà tiẹ̀ tún lè sinmi díẹ̀ lórí ìbéèrè oríṣiríṣi. Lákọ̀ọ́kọ́ àwọn tó ń sọ̀rọ̀ yẹn ẹ jẹ́ kí n pè wọ́n lẹ́jọ́. Ṣé àwọn yẹn náà wọn kì í ṣe ọmọ Yorùbá ni? Ṣé àwọn náà lè dìde ni? Ìjọ kankan làwa yìí dìde ni. Ṣé bí ilẹ̀ Yorùbá bí bá ṣe ń rí rọ̀tìrọ̀tì ṣé ó tẹ́ wọn lọ́rùn ni? Tí tó bá pò tẹ́yìn lọ́rùn náà lẹ́yìn náà ṣe fara ké káwọn kan máa ja ìjà yẹn lọ wájú. Máa jó lọ mú wẹ̀yìn yẹn. Àṣẹyìn náà lè dìde ní. Ọmọ Yorùbá làwọn náà. Kì í ṣe ìjà tèmi nìkan. Tó bá jẹ́ ọ̀rọ̀ pé bóyá èèyàn wà comfortable, I'm very comfortable. Ṣùgbọ́n kì í ṣe ọ̀rọ̀ ìjà èèyàn kan, ìjà gbogbo wa ni. Ẹni tó bá mọ̀ pé tó ń rò pé tó ń yọ Ọmọlúkà lẹ́nu pé ibo lọ̀rọ̀ yìí ti kíní kan kéde ìwọ náà bẹ̀rẹ̀ nǹkan kan ní àdúgbò ẹ̀, ìyẹn apá kan. Apá kejì ni pé wọ́n ní tí iná ò bá tán lórí àbí láṣọ ẹ̀jẹ̀ onítàn lè kan náà. Kò sí bí a ṣe lè fi desire to leave Nigeria bá ṣe lè filẹ̀. Torí Nàìjíríà ò pé wa ni. Kò pé wa, gbogbo ọrọ̀ ajé wa náà ti dàbólẹ̀. Gbogbo àwọn nǹkan mèremère tó yẹ pé àwọn fi yangàn tẹ́tẹ́lẹ̀ wọ́n ti compromise ẹ̀, wọ́n ti dàrú. Ẹ bá wo Lagos nsìn.
àwọn Ìgbò tí ẹ̀ sọ pé wọ́n sọ ń gbà kan ká tó padé mọ́ wọn lẹ́nu pé Lagos is no man's land. Ṣé bàbá ẹ̀ ló ní ilẹ̀ ni? Tó wá ń sọ pé Lagos is no man's land. Nígbà tá a pakú mọ́ wọn lẹ́nu tọ́mọ̀ pé Lagos is Yorùbá làwọn bẹ̀rẹ̀ sí bẹ̀bẹ̀ kiri ni. Ṣùgbọ́n kò sí bọ́rọ̀ náà ṣe máa jẹ́ ìjọ náà ń bọ̀. Tẹ́ pé gbogbo ọ̀rọ̀ yìí wọ́n máa oníkálukú máa jórúkọ bàbá ẹ̀. Ọlọ́mọ máa dọ̀ mú ìyá ẹ̀ mú. Ibi tá à ń lọ finally is a sovereign independent Yoruba nation. Sovereign independent separate from Nigeria Yoruba nation. Tẹ́ bá dẹ̀ wo gbogbo ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ káàkiri orílẹ̀-èdè Nàìjíríà, gbogbo nǹkan tó yìnbó ń pè ní pointers, gbogbo ìtọ́kasí tó ń ṣẹlẹ̀ káàkiri ó ti fi hàn pé Nàìjíríà yìí ọjọ́ ẹ̀ ò ní pẹ́ mọ́. Ṣùgbọ́n gbogbo ilé tá à ń ṣe afẹ́fi jẹ́ kó yára sí ni. Tẹ́ bá wo mi ì rí kọ́ ọmọ Yorùbá, mi ì rí kọ́ máa tọrọ bárà rí o, mo rí lẹ́nu ọjọ́ mẹ́ta, mo rí Ìbàdàn. Ó ti ń wáyé, ọmọ Yorùbá ti ń tọrọ bárà báyìí. Mo rí l'Ékòó. Ṣé à ń improve ni à ń dínkù sí àbá ń pé létí? So gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ Nàìjíríà yìí kò pé ọmọ Yorùbá rárá. Wọ́n kó àrùn wọn wá kó bá wa ni. Tá a bá kúrò Nàìjíríà a lè nígbádùn. So gbogbo nǹkan tá à ń ṣe lójoojúmọ́ ọ̀nà àti kúrò ni o. Àwa nìkan dẹ̀ wá nìkan kọ́. Àwọn Haúsá náà ni wọ́n fẹ́ kúrò pé wọn ò bá Fúlàní ṣe mọ́. Tẹ́lẹ̀tẹ́lẹ̀ àròkó possible pé wọ́n máa ń pera wọn ní Hausa Fúlàní. Bọ́ gbogbo ara ti mọ̀ pé yàtọ̀ wà láàrin Hausa àti Fúlàní. Bẹ́ẹ̀ni, àwọn fúnra wọn ti ń sọ. Àwọn Hausa tó nílẹ̀, wọn ò jẹ́ kó gbádùn lẹ̀ wọn. Iṣẹ́ Fúlàní nìyẹn. Wọ́n mọ àkóbá náà kó báyàn. Wọ́n mọ̀ pé àwọn oníbàárà yẹn máa ń tẹ àkóbá àdábá lọ́mọjà. Àkóbá àdábá ni wọ́n. Àdẹ̀fẹ́ bá wọn ní kankan ṣe pọ̀ mọ́. Ibi tọ́rọ̀ yẹn wà nìyẹn o. Àdẹ̀fẹ́ àjà. Ṣùgbọ́n tẹ́ ẹ̀ bá jẹ́ ká lọ lẹ́rọ̀, a máa lọ léle. Ẹni tó bá ń gbọ́ nǹkan tí mò ń sọ yìí kó máa gbọ́ dáadáa o. Aṣọ a máa kú. Aṣọ a máa kú. Bẹ́ẹ̀ni. Méye èkó èlejò yòó lé àbárẹ̀. Ẹ jẹ́ kí n sọ lóńdó. Ọ̀nà ilé èkó èlejò yòó lé báyìí. Bẹ́ẹ̀ni. Ní Yorùbá, ẹni tí ò lè kú kò lè jóyè bàbá rẹ̀. Yorùbá dùn. So ẹni tó bá ń sọ pé tẹ́rù kú bá ń bà àbí tẹ́rù wọn máa gbé ohun tó bá ń bà ò tí ì fẹ́ gbalẹ̀ Yorùbá ni. So the struggle to get Yorùbá nation is prime. It is the fire is unending. It is burning. So gbogbo ẹ̀yin èèyàn wa tẹ́ ń gbọ́ wa ẹ bá sọ pé ẹ gbọ́ wọn kan mọ́ gbogbo ẹ̀kọ́ la máa pariwo síta o. Ṣùgbọ́n kẹ́ ẹ mọ̀ ní ìdájú pé Yorùbá ń lọ. Ó lè jẹ́ ìlú, ó lè jẹ́ ọ̀la, ó lè jẹ́ ọ̀túnla. Yorùbá ń lọ. Àwọn Ìgbò àwọn náà ń lọ. Àwọn Kòbòkòbò àwọn náà ń lọ. Àwọn Niger Delta àwọn náà ń lọ. Middle Belt lóun lọ. Hausa lóun lọ. Kí ló kù? Ṣé Fúlàní ní Nàìjíríà ni? Fúlàní ò dẹ̀ ní kankan nu Nàìjíríà yìí. Wọn ò ní kankan. Wọn ò nílẹ̀. Wọ́n yà wá ni. Ẹ wo ibi tí Fúlàní ti wáṣẹ mọ́ṣá. Wọ́n ń pè bẹ́ẹ̀ ní Guinea Conakry. Guinea. At the junction of the Futajalon and Futatoro Mountains. Ibẹ̀ náà ti wá o. Guinea náà ti wá. Guinea náà ti jẹ́ majority. They are 40% of the Guinea population. But àwọn tó wà ń bẹ̀ wọ́n ti mọ̀ wọn ò jẹ́ kán jọba rí. Wọn ò jẹ́ kán jẹ olórí ìlú yẹn rí. So gbogbo ọ̀rọ̀ pọ̀ my dear brother, ọ̀rọ̀ pọ̀ ní ìwé kọ́bọ̀ wa. Ṣùgbọ́n Yorùbá ń lọ. Ọjọ́ náà ń bọ̀. Ọ̀rọ̀ lẹ ti gbọ́ yẹn gbogbo ẹ̀yin ọmọ Yorùbá. Wọ́n ní kẹ́ ẹ má bọkàn jẹ́, wọ́n ní kẹ́ ẹ fọkàn yín balẹ̀. Wọ́n ní Yorùbá máa jáde. Wọ́n ní pípẹ́ ló kàn máa pẹ́ díẹ̀. Wọ́n ní ṣùgbọ́n kó lòlò á pè bàbá. Wọ́n ní bó ti wù kó pẹ́ tó ìmú ẹlẹ́dẹ̀ àṣekínní àwọ̀ gbà.
bàbá àdúpẹ́ lọ́wọ́ yín lẹ́ẹ̀kan sí i àdúpẹ́ pé ẹ ṣe tó kẹ́ tó máa lọ ẹ kí gbogbo àwọn ọmọ Yorùbá lẹ́ẹ̀kan sí i pàápàá jùlọ àwọn ọ̀dọ́ tí wọ́n wà ń ta tí wọ́n sì ń forí pamọ́ tí wọ́n yìí sọ pé àwọn Nàìjíríà ní orílẹ̀-èdè Yorùbá yẹn kò lọ́rùn láti gbà tó ń sì ń mórí bọ́ nínú ilé ẹ bá wa gbà wọ́n lámọ̀ràn bàbá wa lẹ jẹ́ adẹ̀mọ̀ yìí pé Ọlọ́run ń lò yín nínú ìrìn àjò yìí Bíbélì sọ pé ọ̀pọ̀lọpọ̀ ló ń ṣègbé nítorí wọn ò ní ìmọ̀ lack of knowledge ẹ bá wa fún àwọn wọ̀nyí yìí ní àmọ̀ràn àwọn professionals bíi tiyín tí wọ́n sì wà ń ta tí wọ́n ń garùn pé ṣé tí wọ́n ṣe bẹ́ẹ̀ ṣe tó tọ́ ni ẹ bá wa advice wọn ká dẹ̀ máa lọ lórí ètò. Thank you, Daddy. Okay. Tẹ́ bá rántí ní 1996 làwọn ti wà lẹ́nu ìrìn àjò yìí 1996. Wow. Bẹ́ẹ̀ ni ìgbà ikú Abíọ́lá ló gbé wa sí ló jẹ́ ká sọ pé Nàìjíríà ò tẹ̀lé ṣiṣẹ́ mọ́. Now 2017 tẹ́ bá rí release kan tá a ṣe ìyẹn ló da gbogbo ilẹ̀ rú báyìí o. Release yẹn méjì ni ìkíní a ṣe ní 2017 July 27 ní Nigerian Union of Journalists Press Center. Ibẹ̀ láti sọ pé what we want láti yọra wa kúrò ní gbogbo wàhálà gbogbo gbèpè is Odùduwà Republic. Ẹ lọ ẹ Google ẹ rí. Mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé èmi ni mo ka ìwé yẹn jọ yẹn. Tàti sọ. 3 months later ní September 7 nígbà tó ń sọ pé restructuring rally. Pé gbogbo àwọn geopolitical zones yẹn pé kán wá ṣe restructuring kán ṣe rally lórí restructuring bóyá zone yẹn fẹ́ restructuring àbí wọn ò fẹ́. So eléyìí tó kàn wá nílẹ̀ Yorùbá ní geopolitical zone tó ń pè ní South West tí ò kálẹ̀ Yorùbá tán àṣẹ ní Adamasingba Stadium ní ìlú Ìbàdàn. Ní July 7 27 ní September 7 2017 nígbà tó ń ṣe rally yẹn lọ gbogbo àwọn ọba wà ń bẹ gbogbo àwọn governors wà ń bẹ wọ́n ní fáyé ṣe wọn ṣá gbogbo àwọn past governors Ọ̀túnba Gbẹ́ngà Daniel àwọn Afẹ́nifẹ́re leaders bàbá Fáṣọ̀rántì Gani Adams gbogbo wọn ṣàwà ń bẹ oníkálukú ń sọ tiẹ̀ restructuring kíní kan tó bá yá restructuring máa ṣe kíní kan máa ràn wá nígbà a fẹ́ wọlé wọn jẹ́ ká wọlé gbogbo àwọn ọmọ wa àti kó wọn round stadium yẹn wọn jẹ́ ká wọlé àwa ránṣẹ́ sí wọn pé ẹ jẹ́ ká wọlé o gbogbo ọ̀gá tẹ́sán bẹ́ẹ̀ ti wá kọ́ o ẹ jẹ́ wọlé o adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run kí lórúkọ secretary Afẹ́nifẹ́re ìgbà yẹn tó yẹ kó ti ṣaláìsí nísìnyí Odúmákin ẹ ṣé gan ni ló bá sáré wá bá wa ń ta pé ẹ má bínú ẹ má bọ̀ wọ́n bá jẹ́ ká wọlé àbá ń gbọ́ gbogbo nǹkan tó ń sọ ẹmọ wa Yorùbá ní sọ̀rọ̀ tá a kan wá sọ báyìí làwa bá bọ́ sáàrin stadium yẹn jọ yẹn mo ń sọ kínní torí nǹkan tí Ọmọlúkà ní kí n sọ ni o so that á lè jẹ́ kẹ́ ẹ mọ ìdí àbájọ á lè jẹ́ kẹ́ ẹ mọ bẹ́ẹ̀ ṣe máa káràmásìkì lórí ọ̀rọ̀ yìí bàbá bọ́ sí àárín stadium yẹn àwa nìkan àwa kó gbogbo àwọn ẹmẹ̀wà wa wọlé wọ́n lọ bí 200 ló bá wà láàrin stadium yẹn àti kó placard dání àwọn ẹbẹ̀rẹ̀ sí káàkiri pé nǹkan tá a fẹ́ no to restructuring no to sovereign national conference no to resource control what we want is Odùduwà Republic. Pé gbogbo ilé tẹ́ ń sọ yìí resource control àwọn kan wọ́n máa pín kinní kan wọ́n máa 20% 30% àfẹ́ àwálá ní nǹkan wá we don't want anything àfẹ́ ìlú ìmọ̀ọ́sẹ̀. Àrùn ni so ẹ jẹ́ mọ̀ pé gbogbo àwọn press yẹn wọ́n fi gbogbo àwọn dignitaries tó wà ń bẹ̀ tó ń sọ̀rọ̀ wọ́n fi gbogbo wọn lẹ̀ àwa náà wá bá ẹ̀ẹ́dẹ̀ ti rí fídíò yẹn káàkiri tẹ́ pé ẹ rí pé I think I wore one black something join
tó ní àmì white lára. So àtìgbà yẹn làwa ti wà lẹ́nu ẹ̀. Ẹ̀yin ọmọdé, ẹ̀yin tẹ́ ẹ jẹ́ ọ̀dọ́, ẹ̀yin ọjọ́ ọ̀la wa, kò pẹ́ jù kò yá jù láti darapọ̀ mọ́ ìrìn àjò yìí. Torí tẹ́ ẹ bá ṣe bẹ́ẹ̀, ẹ wò àwa máa ṣe tiwa, a máa lọ. Ẹ̀yin lẹ́ máa kù sẹ́nu ìyá yẹn. Bẹ́ẹ̀ni. Ṣùgbọ́n tẹ́ ẹ bá gbé lárugẹ, tẹ́ ẹ gbé bá ṣe ń gbé yìí, kí gbogbo àjọ máa kájọ máa dàrú sí gbogbo nǹkan tá à ń ṣe yìí. Kájẹjọ máa yé kó máa yé ìlú, tó bá yá ìlú á fi wálẹ̀. Ọ̀rọ̀ Fáráò ni àbí ọ̀rọ̀ Moses tó lọ sọ fún Fáráò, let my people go. Jẹ́ káwọn èèyàn mi máa lọ, tí Fáráò sọ pé no, okay. Wọ́n hàn lẹ́ èèmọ̀ méje. Bẹ́ẹ̀ni, gbà tó ojú ẹ rí pé màbo ó fi wọ́n lẹ̀. Ó fi wọ́n lẹ̀ o. Ṣùgbọ́n gbà tó tún fi wọ́n lẹ̀ tán, ó tún bẹ̀rẹ̀ sí nípa wọn. Òun ni Fáráò fi kú sónú òkun pupa. Ya bàbá mi alálejò kan síbí, ẹ jẹ́ kí n sáré fún wọn ní ìṣẹ́jú kan péré kí wọ́n kàn bá wa sọ ọ̀rọ̀ kó tó di pé ayọ̀ǹda yín kẹ́ tó máa lọ. Ifádọ́là ẹ gbóhùn sókè torí àkókò wa ti pé a gbọ́dọ̀ yọ̀ǹda bàbá wa, wọ́n tún lọ attend another meeting. Ó yá ní kánmọ́ kébé. Ẹ káàsán gbogbo ọmọ Odùduwà. Tí a bá wo orúkọ yẹn, a máa rí pé orúkọ tó dùn lẹ́nu, tó dùn pè ní orúkọ gidi, ọmọ Odù tó bí ìwà. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé bàbá mi ọmọ Lúkà, wọn ò sọ ìwà nù, wọn ò sọ lẹ́nu. Láti ilẹ̀ wọ́n wà pẹ̀lú wa. Inú mi dẹ̀ máa ń dùn gbogbo bá ti ń gbọ́ yìí. Má jẹ́ kó sún yín sà, ẹ má jẹ́ kó rẹ̀ yín. Bẹ́ẹ̀ náà ni bàbá mi tí wọ́n bá wa ń sọ̀rọ̀ láti ẹ̀kan. Bàbá wa Akínọlá George. Akínọlá Jones, bẹ́ẹ̀ ni, tí ọ̀gá mi fẹ́ràn láti máa lo ohun tí wọ́n fi kalẹ̀. Ọ̀gá mi láìkẹ̀ láti máa lò ó gbogbo ìgbà. Ọ̀gá mi láìkẹ̀ òun yẹn gan. Bàbá ti sọ, wọ́n ní restructuring wo lọ́sẹ̀ ṣe by this time. A fẹ́ restructuring mọ́. Wọ́n fún wa ní orílẹ̀-èdè tiwa ni. Bàbá Tinubu dẹ̀ ó ti gbé ìgbésẹ̀ kan sí tó dùn mọ́ wa nú ní díẹ̀ ni o. Kó kúkú fẹ́ kan náà kúkú bá wa fi parí iṣẹ́ yẹn. Nítorí pé ìgbà ta máa rí tí bàbá máa pín ní bí ọ̀sẹ̀ bíi mélòó kan sẹ́yìn. Bàbá lọ pín irinṣẹ́ wa tán gbé pòlì Ọ̀jọ́ Barak. Bàbá pín sí 6 political zone, ó pín padà. Ó pín pé olúkálùkù yá ìgbà tí ó gbé pòlì Kaduna Barak. So inú mi dùn sí ìyẹn. Báwo ni a ṣe máa jẹ́ ẹ̀yà bíi mélòó kan sínú orílẹ̀-èdè tí ó jẹ́ pé ẹ̀yà kan tí a tẹ̀ mọ́ bí tí wọ́n ti wá la máa rúlù wa, la máa tẹ̀ wá lójúmọ́lẹ̀. Àmọ̀ràn mi fún gbogbo ọmọ Yorùbá ni pé ẹja àwòkọ́ṣe àwọn bàbá méjì tó ń ṣe prógámù látẹ̀kọ́. Ẹja jà fún òmìnira, ẹja gbára wa kó lóko ẹrú. Mo bẹ̀ gbogbo ẹ̀yin olóṣèlú, a nílò yín. Ẹ darapọ̀ mọ́ wa ẹ̀yin ọba. Torí tí yín la ṣe ń jà ẹ̀yin ọba. Nítorí pé tí a bá gba àkọ́ tá à ń sọ ẹ̀ mọ́, tá a bá gba àkọ́ tá à ń sọ ẹ̀ tán, àṣẹ máa padà sẹ́nu yín. Lẹ́nu ọ̀rọ̀. Kì í ṣe pé ordinary councillor àwa máa pàṣẹ lé yín lórí. Kò ní sí yẹn mọ́. Tó ẹjọ́ mo bẹ̀ yín, mo rọ̀ yín, àsìkò yín la lè gbára wa kalẹ̀. Ìtàn dẹ̀ máa sọ ń pa olúkálùkù. Ohun tí bàbá Awólọ́wọ̀ ṣe tó ṣe kalẹ̀, ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ láńrin ìgboro tí ìtàn yẹn náà ń sọ ń pa bàbá yẹn lọ́la mẹ́ta. So ẹ jẹ́ kí ìtàn kó sọ ń pa dáadáa, kó sọ dáadáa ń pa tiwa. Ọ̀rọ̀ mi ò ní jù báyìí lọ, bá mi ọmọ Olúkà rẹ̀ máa bẹ́ tó mo dúpẹ́, ẹ ṣeun. Àrètí yín lé Èkìtì ní ọjọ́ Tuesday. No problem. Fún press conference wa. Ẹ ṣé. Ọjọ́ Tuesday a máa retí yín o. Ó dáa, kò sí wàhálà. Ẹ ṣé mo dúpẹ́ brother mi Ifádọ́là. God bless you. Ẹ ṣeun. Bàbá mi, ó wù ní ká jẹran pẹ́ lẹ́nu òfà ọ̀nà fún ni ò jẹ́ o. Kí gbogbo ọmọ Yorùbá ká máa fi lè ṣe ìdágbére, ká máa fi dágbére. Mo kí gbogbo ọmọ Yorùbá o, gbogbo ọmọ káàárọ̀ òjíire, gbogbo ọmọ Odùduwà, mo kí yín o. Inú mi máa ń dùn tí bá ti ń ṣe àpérò pẹ̀lú yín ni. Láìpẹ́ láì jìnnà, a máa kíra wa nínú Odùduwà Republic
nínú Yorùbá nation of our own drinks lágbára Ọlọ́run gbogbo nǹkan tó ń so kọ́ wa lọ́rùn yìí tó ń fi ń fà wá bọ́lẹ̀ tó ń jẹ́ Nàìjíríà a máa bọ̀ dànù níjọ́ kan láìpẹ́ lágbára Ọlọ́run lágbára Elédùà mo kí yín ó dìgbà kan náà ẹ ṣé. Ẹ ṣé bàbá mi ẹ ṣeun ṣeun Yorùbá bọ̀ ó ní ẹnu àgbà báyìí lóbi tí ń gbó bó ṣe rí òun lẹ ti gbọ́ yẹn gbogbo ẹ̀yin ojúlówó ọmọ Yorùbá mo dúpẹ́ lọ́wọ́ yín lẹ́ẹ̀kan sí Ọmọlúkà yín rèé bàbá wa tí wọ́n bá wa sọ látara àwọn bàbá wa ti tẹ Akínọlá George àwọn nìyẹn tí wọ́n tẹ̀ tí ń gbóhùn wọn adúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ dúró tẹ́ àjọ bẹ̀rẹ̀ ètò tẹ́ dẹ̀ jẹ́ kájọ parí ẹ̀ náà mo dúpẹ́ lọ́wọ́ yín Fádọ́là mo dúpẹ́ lọ́wọ́ yín thank you for the gift ẹ ṣé mo dúpẹ́ lágbára Ọlọ́run títí ọ̀sẹ̀ tá a fẹ́ wọnú ẹ̀ yìí aṣọ tá a máa lò fún àṣekágbá àṣeyẹ ti màmá yẹn màmá wa mọ́mí Akíntóyè a máa gbé wá sórí ètò kóníkálukú rí ẹ̀yin tẹ́ bá nílò kẹ́ tètè bẹ̀ sí ní ọ̀dà fún látọ̀dọ̀ Ọmọlúkà kò ní ju bẹ́ẹ̀ lọ Ọmọlúkà ni mò ń jẹ́ lẹ́ẹ̀kan sí ẹ pín ètò yẹn ẹ̀yin tẹ́ ń wò wá ní YouTube tẹ́ ń wò wá ní TikTok ẹ rí dájú pé ẹ pín kò ní bàjẹ́ fún yín o thank you and God bless you má gbàgbé kó o kọ tiẹ̀ o ìbùkún ni fún orílẹ̀-èdè Yorùbá.